Eléyìí tún gbẹnu tán o. Eléyìí tún gbẹnu tán o. Hey! Ẹ wá gbọ́ bàbá tọ̀ síbẹ̀. Pàpà tọ̀ síbẹ̀. Àwọn pàpà tọ̀ síbẹ̀. Ẹ tún wá gbọ́. Ẹ tún wá gbọ́. Ṣẹ́rí, gbogbo ibi tó wò mí. Mo fẹ́ ká jọ analyse ọ̀rọ̀ yìí. Mo fẹ́ ká jọ think ọ̀rọ̀ yìí deeply. Mo fẹ́ ká jọ think ọ̀rọ̀ yìí deeply. Àwọn àgbà máa ń pòwe kan, wọ́n ní tí kò bá síbi tẹ́ kí fadé, ẹ ní gbàgbé ìrùkẹ̀rẹ̀. Àwọn bàbá wa náà máa ń sọ bẹ́ẹ̀. Wọ́n á ní ó ti níbi tá kí fadé ká tó gbàgbé ìrùkẹ̀rẹ̀. Tí kò bá síbi tí páìtọ̀ tóun àtọmọdé yìí tán ti kí fadé, wọn ò ní gbàgbé ìrùkẹ̀rẹ̀. Débi wípé ọmọdé yìí, me are looking at this age of this lady. Ọmọ yóò lè ju ọmọ 22, 25 years lọ. Ẹ gbọ́ bó ṣe ń bá ìránṣẹ́ yín sọ̀rọ̀. Ẹ gbọ́ bó ṣe ń bá ẹni tẹ́ ẹ pè ní páìtọ̀. Ẹ gbọ́ bó ṣe ń bá sọ̀rọ̀. Ẹ̀yin páìtọ̀ yìí, ẹ ti bà ayé jẹ́ o. Ẹ ti bà ayé jẹ́ o. Kódà bóyá lẹ̀ ti ní máa bá ọ̀run gan jẹ́ báyìí. Torí tìlé ayé la ṣì ń rí báyìí. Bóyá lẹ̀ ti ní máa bá ọ̀run gan jẹ́ láláìmọ̀. Kí ọmọ kékeré bá torí the voice of this lady is a ọmọdé yìí ò gbọdọ̀ ju 25 years lọ. Ó dàgbà ju àríwẹ̀rí nìyẹn. Kọ́mọdé yìí máa sọ pé pásítọ̀ sórí bí orí. Ṣé ohun tá à ń bá yín sọ nìyẹn? Ẹ sọ nǹkan tí mo fẹ́ gbọ́ fún mi. Àdè ń bá yín sọ ẹ̀dẹ̀ fẹ́ máa sórí bí orí. Ṣé bí orí aláǹgbá ló fẹ́ pè ní àbí bí ò mọ nǹkan tí mo lè fi wé. Gbogbo ojú tó ń wò mí. Ẹ tó wá gbàṣírí eléyìí. Àwọn òkúkú ní rí ká má sọ. Èmi náà mo sọ fún yín, mo ní gbogbo any information tí n bá ti rí. Mi ò ní hesitate láti mú wá fún yín. A máa fi kọ́gbọ́n náà ni. Ṣé rí gbogbo àwọn tá à ń ṣe dadi fún? Wọ́n kàn ń dadi ilé ayé wa ni o. Wọ́n ń dadi ilé ayé wa ni o. Kí n tó dárúkọ ẹni yìí, ẹ jẹ́ kí n kọ́kọ́ play voice note yẹn fún yín díẹ̀ náà. Kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ voice ẹni yẹn, mo mọ̀ wípé gbogbo ẹ̀yin ọmọ ọjọ́ ṣọ́ọ̀ṣì ẹni tó sọ̀rọ̀ yìí, ẹ máa ti mọ, ẹ sá máa dóhun páìtọ̀ yín mọ̀. Ẹ wá gbọ́ bí páìtọ̀ àtọmọ mo mọ̀ pé olóṣó lọmọdé yìí. Mo mọ̀ wípé olóṣó ni ọmọdé yìí. Because tí ò bá kí ń ṣolóṣó, ọmọ gidi tó kọ́ nílé rẹ̀ tó gbẹ́kọ̀ kò ní máa bá páìsọ̀ tàn ọbẹ̀ yẹn. Olóṣó, àwọn ọmọ olóṣó ni wọn ò lè polójú. Àwọn aṣẹ́wó ni wọn ò lè polójú, ni wọn mọ̀rọ̀ kan lè yàn sọ. Ó ti ẹ̀ dá tó ti ẹ̀ fi páìtọ̀ yín tó fi wọlé. Ẹ wá gbọ́. Ṣé ti gbọ́ nǹkan tó ọmọ yẹn sọ? Ẹ jẹ́ kémi àti yín jọ wá analyse ọ̀rọ̀ yẹn kí n tó tẹ̀síwájú. Pásítọ̀ ń sọ fún ọmọ yẹn wípé ókè tó bá jẹ́ pé bó o ṣe fẹ́ nìyẹn, since tó jẹ́ pé ẹnu ẹ ló ti jáde, mo bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀, Ọlọ́run á ṣọ̀nà ẹ ní rere, Ọlọ́run á gbàdúrà ẹ. Èmi ò lè máa bá ẹni tí kò nígbàgbọ́ nínú nǹkan tí mò ń ṣe, èmi ò lè máa bá ṣe. Ṣé ẹ gbọ́ alálàsì yẹn? Èmi ò lè máa bá ẹni tí kò ní ìgbàgbọ́ nínú nǹkan tí mò ń ṣe, èmi ò lè máa bá ṣe. Since tó jẹ́ pé lẹ́nu ẹ ló ti jáde yẹn, kò sí wàhálà.
Ọlọ́run á ṣọ̀nà ẹ ní rere. Ọlọ́run á pèsè ọkọ fún ẹ. Ẹ ti gbọ́? Ọmọ yẹn wá fún lésì padà pé ẹ má bà mí sọ̀rọ̀ bẹ́ẹ̀. Nǹkan tí mò ń bi yín léèrè ni yes or no. Ṣé gbogbo ọmọ yẹn ṣe sọ̀rọ̀? Ẹ má bà mí sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ má ní kí n lọ ṣe nǹkan tí n bá fẹ́ ṣe. Ẹ má ní kí n lọ ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe. Nǹkan tí mò ń bá yín sọ̀rọ̀, nǹkan tí mò ń bi yín léèrè ni pé ṣé yes or no? Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé kí n cancel àbí kí n má cancel ẹ̀? A dẹ̀ ń bá yín sọ̀rọ̀. Ẹ dẹ̀ ń ṣorí bí orí. Ọmọ yẹn ò sọ́tọ̀ bóyá bí orí aláǹgbá ni o, bóyá bí orí eku ni o, bóyá bí orí ó ṣorí gbèsè ni o. Ẹ sọ fún mi ná láàrin èmi àti yín. Kóbìnrin tó lè just ordinary ọkùnrin. Ẹ jẹ́ ká yọ ti pásítọ̀ kù. Just ordinary ọkùnrin. Kóbìnrin tó lè máa fún ọkùnrin lésì bẹ́ẹ̀ yẹn. Ó ti ní ibi tán ti jọ dé. Ó ti lọ́wọ́ nǹkan tí wọ́n jọ wà. How much more is a pastor? A whole pastor. Kí ọmọbìnrin máa bá sọ̀rọ̀ báyìí. Ẹ ti máa mọ̀ wípé ọmọbìnrin yẹn wọ́n ti jọ go far. Nǹkan kan ti wà láàrin yẹn. Nǹkan tó wà láàrin yẹn òun lèmi ò wá mọ̀. Bóyá ẹ̀yin gbogbo ojú tó wò mí, bóyá ẹ̀yin máa mọ̀. Bóyá ẹ máa lè analyse ẹ̀. And AG, me are looking at that issue bí mo ṣe ń wo yẹn. I'm sorry to say allegedly èmi lèmi ń sọ yẹn o, èmi lèmi ń think yẹn lọ́kàn tèmi pé ṣé kò ń ṣe ọ̀rọ̀ bí ọ̀rọ̀ oyún ọ̀nà oyún. Torí tẹ́ ẹ bá analyse ọ̀rọ̀ yẹn dáadáa, èmi ò lè bá ẹni tí kò nígbàgbọ́ nínú nǹkan tí mò ń ṣe rìn. Since tó jẹ́ pé àtẹnu ẹ ló ti jáde, kò sí wàhálà, máa lọ. Ọlọ́run á pèsè ọkọ gidi fún ẹ. Ẹ tú àárín yẹn wò. Ẹ tú àárín yẹn wò. Àdúrà á gbà. Ọlọ́run á pèsè ọkọ gidi fún ẹ. Ọmọdé fún lésì padà pé ìyẹn kọ́ ni mò ń bá yín sọ. Ẹ má bá mi sọ gbogbo yẹn. Nǹkan tí mò ń bá yín sọ ni kẹ́ ẹ dá mi lóhùn. Ṣé yes or no? Ṣé kí n cancel àbí kí n má cancel ẹ̀? Bóyá ṣé kí n ṣe àbí kí n má ṣe? Nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. Ẹ má sọ fún mi pé nǹkan tí n bá fẹ́ ṣe ni kí n lọ ṣe. Because tọkùnrin bá ti ń sọ fóbìnrin pé lọ ṣe nǹkan tó bá fẹ́ ṣe nígbà yẹn dẹ̀. Ọ̀rọ̀ yẹn pín sígbà. Ṣé kí n cancel àbí kí n má cancel ẹ̀? Ẹ̀dà ọ̀rọ̀ ni. Ṣé kí n ṣe àbí kí n má ṣe? Èmi lèmi ń ro ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ o. Èmi lèmi ń ro bẹ́ẹ̀ o. Gbogbo wa a ti mọ ohun ẹni, a ti mọ ohun pásítọ̀ tá a gbọ́ ń bẹ̀ yẹn. Ọmọ yẹn èmi ò dá mọ̀. Nǹkan tó wá ṣẹlẹ̀ láàrin yẹn, ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó. But ibi tí àwọn pásítọ̀ yìí máa báyé jẹ́ dé, Ọlọ́run ọba nìkan òun ló lè gbà wá lọ́wọ́ wọn. Ẹja máa lọ. Èmi náà dárúkọ. But gbogbo wa ti mọ ohun pásítọ̀ tí ó jẹ́. Tó àwọn ọmọ ọjọ́ ẹ máa tún bẹ̀rẹ̀ sí ní gbèjẹ ìsìn. Bóyá bí ó ṣe rí bí ìkémù náà ni, àbò ṣe rí bí orí aláǹgbá. Àwọn bàbá yín lọ́nà Ìjẹ̀bú bẹ́ẹ̀ yẹn tí wọ́n ń ṣe dájọ́ olórí ikú yẹn yẹn ṣe. Bẹ́ẹ̀ ni ṣe máa àwọn ìyá wa máa kúnlẹ̀ báyìí. Mo mọ̀ kó wọ́n máa kó wọ́n wọ̀n lépè ni. Wọ́n máa kúnlẹ̀ báyìí. Ẹ gbọ̀wọ́lé wọn lórí. Àwọn bàbá wa máa dọ̀bálẹ̀ orí ìkúnlẹ̀ orí ìdọ̀bálẹ̀ náà máa tán bá ń bá yín sọ̀rọ̀. Ẹ ní ṣí oríire. Tẹ̀wọ́n kan ọmọ wèrè kan ọmọ àdánù kan ọmọ tí lè máa wó pa ẹ̀. Tẹ̀wọ́n olóńgbò kan lára àwọn bàbá yín ní olúwa ẹgbẹ́ wọn ṣorí bíi kìíní yẹn. Àbí? Èmi ò dárúkọ èèyàn kankan o. Gbọ́n kankan lẹ́nu mi. Àwọn pásítọ̀ wa. Kí n bá rìpíẹ̀ kí n tiẹ̀. Àwọn pásítọ̀ wa. Ẹgbẹ́ yìí tẹ bá wà lórí Facebook. Tẹ bá fẹ́ bá wa dá sétò. Ẹ sáré ṣe WhatsApp message sí mi ní +234 YouTube family, Facebook family. If you. Ọkùnrin tí mi ẹ replay. Mi replay ẹ̀jà ẹ play látọ̀dọ̀ yìí. Ọ̀rọ̀ pásítọ̀ wa. Ó ti wá dójú ẹ̀ báyìí. Ẹ jọ tẹ ẹ bá fẹ́ bá wa dá sétò +234 8.
92906250 lẹ́ máa há ẹ̀mí sí. Okay. Ẹ má sọ fún mi. Ẹ má sọ fún mi. Cancel no cancel. Kò tí mo fẹ́ gbọ́ nìyẹn. Bí kíni? Bí kíni ẹ ṣe rí? Wọ́n ní pásítọ̀ yìí ṣe orí bí orí kíní. Ó ní ẹ má bà mí sọ pé kí n ṣe nǹkan tí n bá fẹ́ ṣe nǹkan tí ẹ bá fẹ́ kí n ṣe ni kẹ́ ẹ sọ yes or no, ṣé kí n cancel àbí kí n má cancel ẹ̀. Lọ tẹ́ ìfẹ́ ọkàn ẹ. Lọ tẹ́ ìfẹ́ ọkàn ẹ. Ẹgbọ́n nǹkan tí yóò sọ tí pásítọ̀ sọ, lọ tẹ́ ìfẹ́ ọkàn ẹ, lọ ṣe nǹkan tó o bá fẹ́. Ọmọdé sọ pé ẹ má bà mí sọ pé kí n lọ ṣe nǹkan tí n bá fẹ́, yes or no mo fẹ́ gbọ́, ṣé kí n cancel àbí kí n má cancel. Yo. kí lorúkọ àkáǹtì ti bí yẹn. Nǹkan bẹ́ẹ̀. Nǹkan bẹ́ẹ̀. Ṣé kìí ṣe pé bóyá ẹ pósìtì kankan tí ò dáa? Nǹkan bẹ́ẹ̀. Tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni wípé ṣé ẹni tí bá jí láàárọ̀ ńgbà míì tí wọ́n bá gbé àwọn fírẹ́ǹsì mi wá tí mo rí tóbìnrin kó cleavage àti kìsìtà lórí kìíní mi ìlẹ́rù máa ń blọ́ọ̀kì ni. Kí ló dé ìyàwó lé ní mi, kí ló ṣe ìtẹ̀fẹ́ ṣé kí gbọ́dọ̀ mi pamọ́ tí bá fẹ́ jáde? No, kì í ṣe ẹ lè sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára kẹjọ rẹ mi èmi ò. Mi ò ṣe bẹ́ẹ̀ náà. Òkè má lọ wò. Ẹ sẹ́yìn sí mi. Mo tẹ̀wé àwọn blọọ̀kì àkáǹtì yìí. No, bóyá nǹkan tó ṣẹlẹ̀ ni pé bóyá mo fẹ́ blọọ̀kì ẹni tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo wá lọ mistake yìí. Ókè ó ti yé mi ẹ̀yin lè bá mi. Ẹ ṣáà sẹ́yìn sí mi, ẹ lè sẹ́yìn sí mi nínú WhatsApp náà DM. Tẹ́ bá ti sẹ́yìn sí mi nínú DM máa lọ jẹ́ẹ̀kẹ́ sódà máa wo bí profile yẹn ṣe rí bóyá mo ti ṣe mistake. Lórí àjọ fàájà. Àjọ fàájà náà ni ẹ ṣe. Mi ò fẹ́ jí kí n máa wo orúkọ bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé àpọ́n ni mí? Ẹ̀yin tó yẹ mí. Ìránṣẹ́ Ọlọ́run mọ́ jẹ́ kọ́lọ́run máa jọ́ ìmú ní Ọlọ́run yìí náà lára sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀ báyìí tó bá fi pa é jẹ́. Ọlọ́run yìí ni kò sí wàhálà. Okay, all right. Pásítọ̀ ti kọjá lọ wọ́n sí mi máa wọ̀ ibi bá fún mi. All right, no problem. Thank you so much. Nǹkan bẹ́ẹ̀. Thank you so much. Nǹkan bẹ́ẹ̀. Tí ẹ rí mi lórí TikTok tẹ́lẹ̀ tẹ́ ẹ rí mi mọ́ bóyá nǹkan tó fà nìyẹn ẹ má bínú. Ẹlòmíì kan dẹ̀ lè pọ́sẹ̀ without ṣe kíní kan bọ̀. Ojúmọ́ ni bí gbogbo ara ló pọ̀ ẹ́. Ọ̀rọ̀ yẹn dẹ̀ ń pa mí lẹ́rìn. No. Àlàkẹ́. Ó ń pa mí lẹ́rìn. Mo ń bọ̀, mo ń ṣe ní ṣíṣẹ́ tẹ̀lé ni. Ẹ má bà mí sọ pé nǹkan tí n bá fẹ́ ni kí n lọ ṣe. Nǹkan tí mo fẹ́ gbọ́ ni ṣé kí n cancel àbí kí n má cancel ẹ̀. Wẹ́mi bí ẹni láti ọ̀mí ètò. Àdẹ̀ ń bá yín sọ ẹ̀ẹ́dẹ̀ ń ṣorí bí orí kíní. Bí orí kíní? Bí orí aláǹgbá. Ẹ ṣé bàbá mi. All right, sir. Tẹ́ bá fi máa ṣe tán. All right, ẹ ṣé bàbá mi. Tẹ́ bá ti ṣe tán. Ẹ ṣì check. Ẹ ṣé. Ọya Balógun Mike ṣe wà bẹ́sà. Bẹ́ẹ̀ ni bàbá ẹ mà bá lẹ́nu dárúsùn. Ẹ ṣé bàbá mi. Owó rìfù àwọn millions of things. Táwọn èèyàn. Mo ti rí agbára Ọlọ́run àṣírí wọn máa tú náà. àṣẹ Èdùmàrè o. Ní agbára Ọlọ́run àṣírí wọn máa tú. Kò sí nǹkan tó bò láyé ayélujára ìkóso tó bò. Kò sí o, má ṣe lóògùn má mọ̀. Bẹ́ẹ̀ni. Agbára Ọlọ́run àṣírí wọn máa tú. Wọ́n ń ṣe wọn, wọ́n ń ṣe pé Ọlọ́run dá yìí sí. Àmín. Yóò ní ṣẹlẹ̀ sí. Àmín. Agbára Ọlọ́run. Ó dára. Ẹ ṣé bàbá mi ní wà ní ti thank you so much sir. Mike ṣe wà bẹ́ẹ̀.
I will be very, very fast and I will say the truth. Okay, sir. Sir, Mr. Rotimi, you went to a room at Kenya. Am I being able to tell him you like him? Okay. And then you like him. Okay. Later, I began to fall in love with you. Sherry, sir, lóòótọ́ wọn ẹnìkan ló parí ládùúgbò tí wọ́n fi ń pẹ́ gbogbo àdúrà parí. Bẹ́ẹ̀ni sà, ẹnìkan ló parí ládùúgbò tí wọ́n fi ń pẹ́ gbogbo àdúrà. Ẹnìkan ló parí ládùúgbò. Nínú bíbélì dáadáa nígbà àwọn ìlàjà kọ̀ọ̀kan yẹn mo rí ìbáàlì náà wà. Ṣùgbọ́n ṣẹ́fẹ́ jẹ́ kí n sòótọ́ fún yín Mr. Rotimi níwájú Ọlọ́run àtìyàn. I love you ṣùgbọ́n jẹ́ kí n sòótọ́ kan fún yín lálẹ́ I'm a pastor too. Okay. Now, bẹ́ẹ̀ni sà, I'm a pastor too. Ṣé rí àwọn pásítọ̀ sí ìsìn wọn yẹn sà ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ló lọ ṣe pé wọn gbé sí abẹ́ anybody. Bẹ́ẹ̀ni sà kì í ṣe gbogbo wọn gbé sí abẹ́ anybody nítorí pé ẹ wo irú àwọn èèyàn kan sì wọn ní kó olúwa ní kó má dùn sí abẹ́ nìkan olúwa ní kó má dùn sí abẹ́ nìkan nítorí kó má bàa máa kọ̀ǹtù wọn. Kó má bàa máa wádìí wọn wọn á lè ṣe tó wù wọn. Wọ́n á lè ṣe tó fẹ́ wọ́n á lè ṣe tó wọ́n ẹ ṣe rí ẹ̀sà Mr. Rotimi ẹ̀jẹ̀ kì í sọ tòótọ́ fún yín sà ṣe rí tí àwọn obìnrin kan ń fà nínú ọ̀rọ̀ yìí pọ̀ sà. Bẹ́ẹ̀ni sà ẹ wò sà mo máa Facebook àkáǹtì mi máa lọ háàdì lórí Facebook máa wá fún yín ní àkáǹtì nọ́mbà mi àbí kí wọ́n máa ń pè é access àkáǹtì mi you could be able to go into my messenger and see gbogbo títí àwọn obìnrin pa bẹ́ẹ̀. Wọ́n fẹ́ bá yín sùn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tú wọn láṣìírí ẹ̀jẹ̀ screenshot ẹ̀ sẹ́mi kéde gbé wọn sáyé. Èmi fúnra mi màá fún yín ní àkáǹtì mi. Mi ní ṣe àkáǹtì yẹn kan screenshot yẹ. Ẹ̀jẹ̀ fún mi ní picture àwọn obìnrin screenshot ẹ̀jẹ̀ gbé wọn sáyé. Because this nonsense must stop. Ẹ ṣe sà ṣe ni tó bá jẹ́ anybody tó bá jẹ́. Gbogbo ìránṣẹ́ lọ́wọ́ I don't care orúkọ tó ń gbèrú tó bá ti ń ṣe nǹkan tó gbogbo Ọlọ́run máa tún wọn láṣìírí. Mo bẹ́ẹ̀ mo sọ fún yín sá lọ sí èmi mo lè tẹ́lẹ̀ mo jẹ́ pé mo sọ fún yín mo ní tẹ́lẹ̀ mi ò kọ́ láìkì yín mo wá dẹ́kun pé ẹ wá náà èyí tí màá yín sùn yìí Ọlọ́run ló mọ ọ̀rọ̀ gbé wọn kalẹ̀ láti máa fi kí náà wọn nǹkan tó ṣẹlẹ̀ yìí. Mi ò tó gbẹ́ níbẹ̀ I live in America so kò sí nǹkan tó fẹ́ dùn pẹ̀lú ìjọba Kristi. Sáà bó ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ní orphanage school tí mi ò dé jáde lórí internet wàá gbúrú lọ́wọ́ ẹni wọ́n tó gbé bàbá mi kú nígbà tí mo wà lọ́mọdún kan àtọ́jọ́ kan. So ìyá mi bẹ̀rẹ̀ ní aṣèkìtà mi so mo jìrà I was like 10 years old kó ló fi wọ́n ṣe circumcision mi kì í ṣe ogun ìdílé kì í ṣe ogun ìdílé o ìyá mi ò gbọ́dọ̀ tó máa fi ṣe ni o so gbogbo ẹ̀ lèmi náà rò ó kì í fine mo ní ṣáàtì ohun tí mo rán ọ tí mo ń fún àwọn ọkùnrin kan. Ṣé CAC pastor Nàìjíríà àbí Anglican àbí bọ́mẹ̀? Ẹ ṣe dájú I'm a CAC pastor. Okay. I will tell you the truth. I can give you my account number. Kò dẹ̀ sí ọmọ ìjọ fún máa ń sọ gbangba ọmọ ìjọ tó bá ní mo tòun fún òun kó jáde kó sọ àbí mo tòun fún àbí mo fi rán gbowó lọ́wọ́ anybody kẹ́ni ẹ jáde kó má gbòòrò kó sọ ọ́ ní gbangba. Ṣé ẹgbẹ́ pọ̀jù ní sísá ṣé ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ CAC pastor mi ọjọ́ kan mò ń sọ ọ́ ní kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ olórí wa kákọ̀ wà ní conference káwá lókè o kí olórí kọ́kọ́ gbọ́sọ kó wá ní kí gbogbo àwọn ìránṣẹ́ kó sọ lójijì pé òkè gbogbo ẹ̀yìn ìránṣẹ́ náà tẹ̀wá ní kíkà kó máa bọ́sọ ẹ̀. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó máa ṣẹlẹ̀ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ìbàjẹ́ ìrọ́gbè ní ara ẹnu mi. Kí wọ́n ló dé táyì CAC pastor sọ̀rọ̀ sókè. Ẹ̀rù ń bá wọn ni. Ṣe mọ̀ pé àwọn kan wà bàbá kan wà bẹ̀tọ̀ ẹ pé Ọlọ́run kò ṣàánú wa ni. Ṣé ẹ understand point mi sí yẹn? So nínú bíbélì wọ́n sọ pé ní ìlú kékeré kan wà ọkùnrin tálákà kan wà bẹ́ẹ̀. Ó ní ìlú kan lákan wá gbógun tì ìlú yẹn ó ní ọkùnrin tálákà yìí sì fi ọgbọ́n rẹ̀ gba ìlú rẹ̀ sílẹ̀ ó ní akẹ́gbọ̀n ọgbọ́n rẹ̀ ohun rẹ̀ ò sì tókè nítorí pé ó jẹ́ tálákà. Ẹ gẹ́ pọ́ǹtì mi sà. So ṣe rí àwọn tó lè sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀. Òótọ́ sísọ ò wà restricted sẹ́nì kankan. Ẹ ṣe gbàrú tì mí ṣé àwọn pé àwọn kan wà tó ẹ pé tó bá tẹ̀ sọ wọn á fọ wọn lè sọ pé ṣe ló ń gbóhùn lágbádá ṣe ló ń gbóhùn tẹ̀rẹ̀dù ṣe é sà ẹ má jẹ sọ ṣe é nínú babaláwo náà àwọn ìkírò nínú àwọn wòlíì ẹlòmíì ò tẹ̀ kí ṣe wòlíì sà ṣe é ẹlòmíì wà tó ẹ pé
bàbá mi. ẹ dúró ná. Prophet A.G. Lawal wọ́n lo platform wọ́n fi sọ ní tùbínú pé Prophet Olúalọ simple question náà béèrè lọ́wọ́ ẹ̀ tó fi sá lọ sọ́dọ̀ lọ́ọ̀yà. Another person náà kí lorúkọ máa yìí àwọn náà sọ Àdàbà Síónì wọ́n sọ gbéyàwó ẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọ ibi tí wọ́n bá wà. Ó tún wá lórí láyò tún lọ ṣe birthday when the mother of the woman is in serious agony and pain. Kí ló dé tá a rí gbogbo àwọn kinní ṣé àmọ̀ pé reason tó ṣe rí báyìí bàbá mi ni wípé àwọn tó yẹ kó máa sòótọ́ wọ́n sọ pé kò kàn mí o mo ló jẹ́ kí CAC bàjẹ́ débi tó bàjẹ́ dé. Àsìkò táàbọ̀ wá wọ gbogbo yín lélẹ́yìí ẹ fi máa sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sókè by force. By force by fire. Tó bá ẹ pé lóòótọ́ lẹ́jì ṣe Jésù tẹ̀lé mọ̀ kó lágbára. How can you be presenting Jesus to church members pé Jésù lágbára ó ń ṣe kinní kan ó ń ṣiṣẹ́ ìyanu báyìí yet ẹ̀ ń bẹ̀rù àwọn bàbá kan torí bẹ́ẹ̀ yìí pé wọ́n lókun. It's not done. You cannot be there. In fact, irú nǹkan bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n máa arrest yín ni because it is confusion of the environment or the society. Ẹ máa forúkọ Jésù tì wọ́n sẹ́nu nǹkan tí ó lágbára ẹ̀yà wá sásẹ́yìn ẹ̀ nílé sọ̀rọ̀. So bàbá mi ẹ lọ fọ́ọ̀mù conglomeration àbí kí náà gbòyìnbó yẹn. Gbogbo ẹ̀ náà Ẹ lọ ni. fọ́ọ̀mù gúúpù ẹ̀yin tẹ́ gbọ́ tọ́ dání. Ẹ sọ̀rọ̀ sókè. Èmi ti ń sọ láti 2018. Ìjọ tó lọ bá gbà fún wọn kí wọ́n ṣe nǹkan fún mi kí wọ́n ṣe. Ṣé máa ń wí síbẹ̀ kà kú síbẹ̀ ni? Ọlọ́run tẹ̀ nígbà fún un. Gbogbo ẹ̀yin pásítọ̀sì pátá tẹ̀ mọ̀ pé gbọ́dọ̀ mélòó ni wọ́n fẹ́ pánú yín? Mélòó tọ́lọ́ bá fún wọn ṣe kí wọ́n tẹ̀lé payàn? Ọlọ́run nìkan lọ́ba tó lè pa tí ò lè jí òṣèlú tó lè jí tó lè jí tẹ́lẹ̀ kò lè pa. Nǹkan lélẹ̀ wọ́n ní bàbá Ezekiah paid 400 million to become CAC general evangelist. Ẹ jẹ́ pé yín sókè kẹ́ wá sọ̀rọ̀ bàbá mi Adébáyọ̀. Ó nìyẹn ó náà ti àlẹ́jì gangan yẹn. Pay 400 million to become a. Ẹjọ́ platform yẹn ẹjẹ́ kájọ sọ ẹjẹ́ jọ ṣe kì í ṣe torí èmi ṣùgbọ́n torí ọ̀la náà ni. Ẹ kọ́ ní ìṣẹ́ wa bẹ́ẹ̀ mà. Sísá àbí nǹkan tí mo sọ mọ́ ọpọlọ dání mà. Ó wà òkè ọ̀bẹ ṣe sọ yìí ṣé ó ń fi báyìí àwọn náà ní pásítọ̀ làwọn. Ó yẹ káwọn náà kájọ máa fàjà ní sọ̀rọ̀ ẹlòmí náà máa jọ ìwọ̀n. Before you know it. It will go round and we will get our liberation easily. Àwọn ọmọ wọn ò ní kó fọwọ́ wọn. Ìwù gan gbogbo ọ̀rẹ́ yìí sọ yìí ó yẹ kó máa ó yẹ kí pension yẹ kó máa reduce lára ẹnìkan. Tábà ti rí àwọn tó ní ọkọ̀ pé àwọn ní pásítọ̀ wọ́n ní olè ló mọ ẹsẹ̀. Ẹsẹ̀ ò lè tọ́ lórí àpẹẹrẹ. Bẹ́ẹ̀ni, ó lè lo mẹ́sẹ̀ lè tọ̀. So àwọn ni wọ́n mọ̀ most of them wọ́n lè ní ìwà pé ókè o níta lè ti lélẹ̀ níta lè ti lélẹ̀ níta lè sọ̀rọ̀ lélẹ̀ wọ́n gbogbo wọn kàn án ṣe ìbí ní pásítọ̀ ìbí ní kíní kan kíní we don't want to know pastor or no pastor ìbí ní kíní kan ilé ìjà ilé yóò dá tẹ́lọ́fẹ́ bá wa ṣiṣẹ́ lọ́jọ́ ẹ̀ hàn bá wa ṣiṣẹ́ kí gbogbo wa jọ sọ̀rọ̀ sókè èyí tó sọ pé gọ́ọ̀mẹ̀ntì yóò kọ́kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì wọ́n ní àtọ́lé tó kí ló fẹ́ ṣe kò sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ ṣe because gọ́ọ̀mẹ̀ntì gangan ní ìṣòro tí gọ́ọ̀mẹ̀ntì gan tí wọ́n bá ojú wọn lọ. ṣé rí àwọn lórí ọ̀rọ̀ àwọn pásítọ̀ tó ń ṣe rárá tó ń tẹ́ àwọn obìnrin tó ń lọ bá wọn ní orí bá wí o ṣé tí rí èmi ò bílífù pé kọ́lọ̀ kó má dà wá láàbù mi kọ́lọ̀ má dà wá láàbù kó má fà wá láwọ̀ tó máa mú wa lọ́wọ́. Tí èkó tẹ́ni tó máa jókòó sípò rí lókè ìsìnkú ló ń lọ sínú nọ́ọ̀sì. Ọkọ mi máa ń sọ̀rọ̀ kan, ó ní sí èèyàn kan tó bá kọ́kọ́ ní òkú. Torí ibi tó bá jẹ́ fúláyà ló kọ́kọ́ rí àbí ámà tó kọ́kọ́ gbà mọ́nà. Ó ní gbogbo òkú yẹn ó máa fọ̀ bá tì í. Òun kò ní ṣiṣẹ́ kò ní rántí pò ní òkú kankan tó ń fẹ́ yọ. Pé òkè ìsìnkú drive lọ, wọ́n náà drive wá bá ṣì mí. Ó wá ní wípé o fẹ́ yọ òkú kan nínú mọ́tò fọwọ́ so ẹni tí ẹni tó wù wípé òkè sí o jẹ́jẹ́ ẹ̀ lójó kí ni ó
I'm sorry to say o orí most of obìnrin ìlú wa orí wọn ò pé. wọ́n fẹ́ sọ àyà pásítọ̀ kí ni. ni kò ṣe torí iṣẹ́ pé torí kìíní kò ṣe swim torí ẹ̀rọ náà ṣe yan ọkùnrin fún oníkálù ó dẹ̀ wá bí ayé rẹ̀ ti dàrú tọ́pọ̀ ò bá bẹ́ẹ̀ lọ́rùn ẹ̀ gbọ́dọ̀ pay for the man outside. Èmi ò wá mọ̀ ojú ẹ̀rọ wa ni àwọn pásítọ̀ náà olúwa ní kí n fẹ́ yín mọ́mì olúwa ní kí n fẹ́ yín wọ́n máa fọwọ́ kàn wọ́n lára fọwọ́ àwọn obìnrin ló gbéra wọn ló fara wọn lé wọn lọ́wọ́ o because tí wọn bá lọ bá wọn ọkùnrin ò ní wá sínú yàrá ọkọ ẹ̀. bẹ́ẹ̀ni. ìfà tó bá lò kò ní ṣiṣẹ́ kò ní wá sínú ilé ẹ̀ kó wá fà ẹ̀ kò sí nǹkan tí pásítọ̀ yẹn lè lò kò lè ṣiṣẹ́ ọ̀dún torí pé ṣẹ́ni most of obìnrin ó lè. ojú kòkòrò. ojú kòkòrò. àìnítẹ̀lọ́rùn. bẹ́ẹ̀ni. ọ́fìrì ni wọ́n jọ fẹ́ máa ná ni. àwọn fẹ́ tìyàwó àwọn náà fẹ́ di mọ́mí jí o. wọ́n fẹ́ di mọ́mí jí rẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn. àdèmọ̀ kí mọ́mí jí o gan ojú ẹ̀ rí tó. mọ́mí jí o tó jẹ́ pé kò lè sọ ọkọ tó ń jó orí. most of àwọn èèyàn wa àwọn obìnrin tó ṣẹlẹ̀ ní society now àgbé iṣẹ́ rí àìsí ò bá ti ní ìtẹ́lọ́rùn. Adébáyọ̀ Nelson ẹjọ́ bá mi send request. Kò sí nǹkan tó lè ṣe fún ẹni tí ò bá ti ní ìtẹ́lọ́rùn. Kò sí tó máa gé orí fún kó fi ṣe pẹpẹ sùn ó sì máa lọ ṣe ṣìnà yẹn. Ó máa lọ ṣe ṣìnà yẹn wọ́n ọ̀dẹ kí ẹ̀ ṣé àwọn pẹ́ẹ́fọ́ obìnrin kan wà wọ́n ọ̀dẹ kí ẹ̀ wọ́n yàn wọ́n mind wọ́n ti wọ́n wò wípé tí bá ṣe iṣẹ́ rẹ̀ ni mo fi ṣe ni. And it's not done. Ẹ̀ náà wò pé lágbára ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe làálà yìí kíkí yìí kó lè smooth kó lè dá ọlọ́run akókó gbà sí. àmín mo rò pé ti gbọ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn ṣe rí nǹkan tó ń fún èmi ní concern nínú ọ̀rọ̀ yìí kí ni nǹkan tó da pásítọ̀ yìí pọ̀ pẹ̀lú ọmọdé yìí ẹ má jẹ́ ká fọwọ́ bu ẹnu sọ̀rọ̀ níbi tọ́rọ̀ gbé dé yìí kò sí pé a tún fọwọ́ bu ẹnu sọ̀rọ̀ mọ́ gbogbo wa ti mọ̀ pé ohun pásítọ̀ Olúalọ́ òun là ń gbọ́ yẹn gbogbo wa ti mọ̀ pé ohun pásítọ̀ Olúalọ́ òun là ń gbọ́ yẹn àǹfààní tí ó bá kí ń ṣe mẹ́mbà ẹ̀ ni ò ní dódóhun ẹ̀ mọ̀ ara mẹ́mbà ẹ̀ ni mí àǹfààní tí ó bá kí ń ṣe mẹ́mbà ẹ̀ ni ò ní dóhun ẹ̀ mọ̀ but kó tó lè di wípé pásítọ̀ ń sọ fún ọmọbìnrin yìí wípé ó tiẹ̀ ti dá tó jẹ́ pé ẹnu ẹ ló ti jáde lọ ṣe nǹkan tó o bá fẹ́ tó bá yẹ pé bó o ṣe fẹ́ nìyẹn Ọlọ́run á fún ẹ ní ọkọ gidi èmi ò lè bá ẹni tí kò nígbàgbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ mi ò lè bá dòwò pọ̀ mi ò lè bá tò ọmọdé ń fún pásítọ̀ lésì pé nǹkan tí mo fẹ́ gbọ́kọ́ nìyẹn ẹ má sọ pé kí n lọ ṣe nǹkan tí n bá fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ gbọ́ ni pé ṣé cancel or no cancel yes or no kí ló lè fa cancel or no cancel kí ló lè fa yes or no gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọ kékeré tèmi èmi ń wò pé àbí bígbà tábà sọ wípé ṣé kò ń ṣe pé ọ̀rọ̀ oyún ti wọ̀ bóyá wàá ní kọ́mọ lọ ṣẹ àbọ̀mọ́ ń sọ pé òun fẹ́ ṣẹ bóyá òun ní kọ́mọ má ṣẹ ọmọ sá lóun fẹ́ ṣe ló ní òkè tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn ẹnu ẹ ló ti jáde ẹ mọ̀ kéèyàn tó lè sọ pé tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn ẹnu ẹ ló ti jáde á jẹ́ pé bóyá ọmọ yẹn ló sọ negative thing pé ẹ wò ẹ máa lọ ṣẹ́ oyún yìí ah ok tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn ẹnu ẹ ló ti jáde lọ ṣe ọmọ wa ní no ẹ má ní tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn ọmọ yẹn fẹ́ gbọ́ confam lẹ́nu pé lọ ṣe o má ṣe o ọ pé àwọn obìnrin náà àwọn náà gbọ́n wọ́n fẹ́ dí ẹ̀ mú báyìí o ò ní lè sọ pé ǹjẹ́ mo bẹ́ẹ̀ sọ pé kó o ṣe ǹjẹ́ mo bẹ́ẹ̀ sọ pé kó o má ṣe ìwọ ló sọ pé o fẹ́ ṣe mo dẹ̀ ní tó bá yẹ pé bó ṣe wù ẹ́ nìyẹn ọmọ yẹn ò fẹ́ nǹkan tí kò ní fi rí pásọ̀ yẹn mú olọ́mọ yẹn ṣe sọ pé no mo fẹ́ gbọ́ yes or no ṣé kí n ṣe ni àbí kí n má ṣe ṣé kí n cancel ẹ̀ àbí kí n má cancel ẹ̀ bóyá ọmọ yẹn ti book appointment ibi tó ti fẹ́ lọ ṣe ó lè ti book appointment ló wá sọ pé ṣé kí n cancel appointment yẹn àbí kí mo fẹ́ kí gbogbo ojú tó ń wò mí náà ẹ̀yin náà mo fẹ́ kẹ́ bá mi fi làákàyè gbé ọ̀rọ̀ yẹn Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi fi làákàyè gbé
ọ̀rọ̀ yẹn Ọlọ́run tẹ́ bá lè bá mi fi làákàyè gbé ọ̀rọ̀ yẹn inú mi á dùn Ọlọ́run bóyá tẹ́ bá tún gbọ́ lẹ́ẹ̀kan sí bóyá á yé yín dáadáa mo fẹ́ kẹ́ bá mi fi làákàyè gbé ọ̀rọ̀ yẹn ẹ gbọ́. Ẹ gbọ́ mi ò lè bá ẹni tí kò ń ṣe ẹni ẹ̀mí ẹni tí kò gbọ́ nǹkan tí ìránṣẹ́ ń sọ since tó jẹ́ pé ẹnu ẹ ló ti wá yẹn kò sí wàhálà lọ ṣe bó bá ṣe fẹ́ àdúrà wa gbà lórí ẹ ẹ tún gbọ́. Ọlọ́run á ṣọ̀gbìn ní rere ẹ ṣe púpọ̀ ẹ wá gbèsè ọmọ. ẹ wá lọ fún mi pé nǹkan tó fẹ́ ẹ sọ fún mi káńsù ọ̀nà káńsù kan tí mo fẹ́ gbọ́ nìyẹn. wọ́n lè bá ilẹ̀ èdè ń ṣe pípé kìíní ẹ sórí bíi kìíní. ṣé ẹ ti gbọ́ ẹ má sọ pé kí n lọ ṣe nǹkan tí n bá fẹ́ ṣe káńsù ọ̀nà káńsù ni mo fẹ́ gbọ́ bóyá ọmọ yẹn ti book appointment bóyá ó fẹ́ lọ ṣe nǹkan yẹn bàbá ní tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn a jẹ́ pé ẹnu ẹ ló ti jáde ṣẹ́rí ọmọ yẹn fẹ́ mú bàbá lọ́wọ́ pé má sọ fún mi pé kí n lọ ṣe nǹkan tí n bá fẹ́ ó jáde látẹ̀tẹ̀nu mi mo fẹ́ gbọ́ látẹnu tiẹ̀ náà pé ṣé kí n káńsù ẹ̀ àbí kí n má káńsù ẹ̀ ọmọ yẹn pàgẹ́ gbogbo wa la máa ń rí sìn ẹ jẹ́ ká rí sìn sí ọ̀rọ̀ yẹn wẹ́ nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó ojú tèmi fi wò òun lèmi fi sọ yẹn ojú wo lẹ́yìn fi wò báwo lẹ́yìn ṣe rí sí kí lẹ́yìn rò pé òun fíṣì láàrin yẹn aláṣẹ́wó lọmọ yẹn torí tí ò bá kí n ṣe aláṣẹ́wó ọmọ tí ò léèpo lójú irú wọn náà máa ń báyàn sọ̀rọ̀ anyhow tó bá yẹ pé ọmọ yẹn jẹ́ ọmọ gidi tó ti léèrè jẹ́jẹ́ jáde ni àbí ọmọ tó jẹ́ pé ó jáde látàbí òbí gidi tí ò ń ṣolóṣó kò lè bá pásítọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn never dádì kí lè fẹ́ kí n ṣe sí náà ló máa sọ mo ti ní kó má ṣe ọ̀tọ́ bá dẹ̀ rò pé ó fẹ́ ṣe náà fine dádì òkè tẹ́ bá ti ní kí n má ṣe mi ò ní ṣe ọmọ yẹn á bá pásítọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ bọ́tẹ́ gbóbílẹ̀ yìí ṣe sọ̀rọ̀ and then ǹjẹ́ pásítọ̀ yìí mọ̀ pé wọ́n rẹ́kọ̀dù ǹjọ́ mọ̀ ta ló rẹ́kọ̀dù ṣọmọ tó pè yìí ló rẹ́kọ̀dù ni àbí torí mo mọ̀ pé wọn ò jọ sí níbi kankan náà bóyá ọmọ yẹn pè ní àbí kó jẹ́ pé ó lọ bá lọ́fíìsì òun lọmọ yẹn rẹ́kọ̀dù ẹ̀ for the security purpose who know ẹ wo bí gbogbo kí tó wò mí ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sílẹ̀ LA Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ wo báwọn èèyàn ṣe ń subscribe ẹ wo èrò rẹpẹtẹ tó wá láti Amẹ́ríkà ṣe rí nǹkan tí àwọn pásítọ̀ wa tá a pè ní òjíṣẹ́ Ọlọ́run àwọn dádí ṣe rí nǹkan tó ń ṣe ṣe rí nǹkan tó ń dánwò tó bá sọ fún yín pé gbogbo ọmọ ìjọ ni wọ́n ti bá sùn tán àwọn kan nírọ̀ ni àwọn adéwà lórí púpìtì wa ní ẹ má ṣe ṣìnà ẹ má ṣàgbèrè single mother dẹ́ pọ̀ rẹpẹtẹ single woman wọn ló ń kà àwọn ọmọ tí wàá bá débi pé lórí Facebook sí ẹ máa róbìnrin tó yẹ pé kò ní jẹ́ pé wọ́n ń tò sí ọkùnrin pé ìwọ tó bá láìkì mi single ni mi ò tí ì máa rí tó bá láìkì mi bí o ṣe rí mi DM mi ṣe kí n gbẹ́ kan ṣàwó kan ṣérú ọmọ yẹn ló máa kọ́ máa kọ̀ sí pásítọ̀ ni pásítọ̀ máa kùn sí létí ni ò ní gbà tó ń gbọ́ wà desperate ó fẹ́ lọ́kọ àti pé àwọn kan wà tó yẹ pé wọ́n dìídì tàjẹ́ ti pásítọ̀ lọ gan ni pé àníṣe mo fẹ́ di mọ́mí jíò ẹ̀ẹ́dẹ̀ mọ nǹkan tí ojú mọ́mí jíò rí o ojú mọ́mí jíò ó rí màá bo àwọn kan tiẹ̀ wà lọ́wọ́ pé wọn ò kí ẹ̀ wọn ò bá fẹ́ ẹ tán wọ́n mọ̀ pé ó níyàwó ńlé kan tó wá wọ́n dẹ̀ mọ̀ pé possibility wà kó tún fẹ́ lé àwọn wọn ò tiẹ̀ kíà ntọ́kàn wà after òun ni pé wọ́n fẹ́ jẹ̀ṣẹ́ àwọn kan dẹ̀ wà determination ni wọ́n bá wá láti wá ba iṣẹ́ ìránṣẹ́ jẹ́
but gbogbo ẹ̀ òun lẹ́yìn pásítọ̀ yìí àtẹjọ àtàsín jíjẹ máa gbọ́ ọmọ yẹn sáà ní ọmọ yóò lè ju ọmọ bíi 20-25 years lọ ẹ máa gbọ́ bó ṣe ń bá pásítọ̀ sọ̀rọ̀ can you imagine ẹ wò gbogbo ojú tó ń wò mí èmi ò mọ èrò ọkàn yín ẹ lè fi èrò ọkàn yín wọn lábẹ́ comment station èrò ọkàn tèmi òun lèmi sọ yẹn but a ò ní yé mu wá tí mo sọ fún yín mo láṣìírí tó sì máa tú pọ̀ gan oríṣiríṣi àṣírí òun ló ń tú máa tún máṣírí mi wà fún yín lẹ́yìn eléyìí ẹ máa expect the next one àṣírí bí pásítọ̀ bó ṣe ń wẹjú bó ṣe ń lo oògùn fi gbowó lọ́wọ́ àwọn èèyàn lóríṣiríṣi mo tún mọ̀ bọ̀ wá fún yín ire o.